ní dédé aago 12 ọ̀sán nínú ilé Olúwa lórí pẹpẹ Olódùmarè nínú ìránṣẹ́ Chapel of Power Apostolic Prayer Worldwide headquarter tó ń bẹ nílùú Ìjẹ̀bú-Igbó ìpínlẹ̀ Ògùn lórílẹ̀-èdè Nàìjíríà ni mo ti rawọ́ ẹ̀bẹ̀ sí Ọlọ́run nítorí ti ẹni tó ń gbọ́ mi yìí pé kí Ọlọ́run kí ó gbọ́ àdúrà rẹ, kí Ọlọ́run mi kó gbọ́ àdúrà rẹ, kí Ọlọ́run mi nínú àánú rẹ kó gbọ́ àdúrà rẹ, kí Ọlọ́run orí òkè yìí kí ó dáhùn àdúrà rẹ. Màmá tó ń gbọ́ mi, bàbá tó ń gbọ́ mi, kò ní sí ẹkún mọ́ fún yín. Arákùnrin tó ń gbọ́ mi, arábìnrin tó ń gbọ́ mi, kò ní sí àṣetì àti àṣedànù. Bàbá tó ń gbọ́ mi, màmá tó ń gbọ́ mi, kò ní sí òfò, kò ní sí àdánù, kò ní sí àmúbọ́, kò ní sí àṣedànù láyé yín mọ́. Bàbá tó ń gbọ́ mi, màmá tó ń gbọ́ mi, orísun ìbànújẹ́ yín ẹ̀jẹ̀ Jésù dé pa. Màmá tó ń gbọ́ mi, bàbá tó ń gbọ́ mi, kòtò àgbàná lójú ọ̀nà yín ẹ̀jẹ̀ Jésù dé pa. Bàbá tó ń gbọ́ mi, ìyá tó ń gbọ́ mi, ẹ ò ní ṣòfò, ẹ ò ní pàdánù, ẹ ò ní pasán. Ohun tẹ́ ń rawọ́ ẹ̀bẹ̀ sí, tẹ́ ń bi Ọlọ́run kó ṣe fún yín lábẹ́ májẹ̀mú ìtẹ̀dórí òkè yìí, mo torí pẹpẹ rán àṣẹ jáde pé Ọlọ́run yìí yóò gbọ́. Ọlọ́run tó gbọ́ ti Abrahamu, Ọlọ́run tó gbọ́ ti Isaki, Ọlọ́run tó gbọ́ ti Jacobu yóò gbọ́ ẹ̀bẹ̀ àdúrà yín, yóò fi àyè gba ìṣẹ̀lẹ̀ ayọ̀, ẹ ó sì lọ́jọ́ ẹ̀yẹ ní Olúwa wí. Ó dáa, kí n tó fi àṣẹ lé, kí ni tẹ́ ẹ fẹ́ k'Ọlọ́run ó ṣe nínú ayé yín? Ìlú ilẹ̀ wa tàbí òkè òkun, ìṣòro, àìlera, ìṣòro lórí aya, ìṣòro lórí ọkọ, ìṣòro lórí iṣẹ́ yín, ẹ̀yin ò tí ì níwèé ìgbélú, ẹ̀yin ní ìṣòro ilé gbígbé, ọmọ yín tó wà nílé ló jẹ́ ìbànújẹ́ fún yín. Bá Ọlọ́run sọ láàrin ìṣẹ́jú kan kí n wá fi àṣẹ lé. Àyànfẹ́ tó ń gbọ́ mi, tó fi di àkókò yìí ni mo ní ìgboyà pé Ọlọ́run wà ní àyín, ó ń gbọ́ àdúrà, torí pé lójoojúmọ́ làwọn èèyàn ń pè tí wọ́n sì ń jẹ́rìí ohun tí Olúwa ṣe nínú ayé wọn, tí mo sì mọ̀ pé yóò ṣe nínú ayé tẹ̀yin náà. Ó dáa, bá Ọlọ́run sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú kan, kí lóhun tó ń fẹ́ kó ṣe kí n tó fi àṣẹ lé. Béèrè lọ́wọ́ Ọlọ́run, bá Ọlọ́run sọ, máa gbàdúrà yín níbi tó wà lọ́wọ́lọ́wọ́. Kí ló fẹ́ k'Ọlọ́run ó ṣe? Kí ló fẹ́ k'Ọlọ́run ó dá sí? Àìjẹ mi àìmu mi náà lónìí kò gbọdọ̀ lọ lásán lórí ẹ̀yin náà. Ayọ̀ mi ni kẹ́ ẹ ní ẹ̀rí, ayọ̀ mi ni kẹ́ ẹ kọrin tuntun. Ó dáa, kí lẹ fẹ́ k'Ọlọ́run ó ṣe? Máa bá Ọlọ́run sọ, ó kù àbọ̀ ìṣẹ́jú, 30 seconds more. Kí ló fẹ́ k'Ọlọ́run ó ṣe? Bá Ọlọ́run sọ lórí iṣẹ́ ẹ̀, bá Ọlọ́run sọ. Gbogbo àpò ń gbàdúrà níbi tó wà yín lọ́wọ́lọ́wọ́, bá Ọlọ́run sọ. Bó jórí ní bó ṣe ibi iṣẹ́ ló ká ẹ mọ́, bá Ọlọ́run sọ. Ó lọ o, àkókò yẹn ń lọ nìyẹn o. Áńgẹ́lì tó ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ ó dúró tì mí lórí pẹpẹ, ó fẹ́ gbọ́ ohun tó máa sọ. Áńgẹ́lì náà dúró tì mí ní apá ọ̀tún mi, ó fẹ́ gbọ́ nǹkan tó máa sọ kí n tó fi àṣẹ lé. Níbo ni bàtà ti ń ta ẹ lẹ́sẹ̀? Ìkórìtà wo tí mo ju Ọlọ́run fún ìrànlọ́wọ́, ìbẹ̀wò àti ìdásí àtòkè wá. 10 seconds more, 8 seconds more, 7 seconds more. Ẹnìkan sọ̀rọ̀, ẹnìkan bá Ọlọ́run sọ. Wá gbọ́ àdúrà mi, bá mi ṣe kí n rògo
lò láyé wá gbọ́ àdúrà mi bá mi ṣe kí n rógo lò láyé wá gbọ́ àdúrà mi bá mi ṣe kí n rógo lò láyé wá gbọ́ àdúrà mi bá mi ṣe kí n rógo lò láyé wá gbọ́ àdúrà mi bá mi ṣe kí n rógo lò láyé wá gbọ́ àdúrà mi bá mi ṣe kí n rógo lò láyé. Mo dúró lórúkọ Olúwa Ọlọ́run Ísírẹ́lì lórí pẹpẹ yìí, àṣẹ tí ara mi jáde sáyé rẹ, ohun tó ń fẹ́, ohun tó ń wá, ohun tó béèrè ní kọ̀kọ̀ lónìí, Ọlọ́run Ábúráhámù fi àṣẹ dá ọ lóhùn. Ohun tó ń fẹ́, ohun tó ń wá ní kọ̀kọ̀, Ọlọ́run arúgbó ọjọ́ ó fi àṣẹ dá ọ lóhùn lónìí. Màmá kan pè mí, ó ní bàbá ẹ gbàdúrà fún mi. Mo ní kí ni ìṣòro yín o? Ó ní òun wọ́ ọmọ ni. Ó ní dókítà dẹ́ tó ń lọ rí, ó ló sọ pé kó máa prepare 500,000 naira pé wọ́n á fi ṣe àwọn iṣẹ́, lẹ́yìn eléyìí òun á lè lóyún. Ó ní bóun dẹ̀ ṣe wà yìí kẹ́dẹ̀rẹ́ 500 naira ò sí lọ́wọ́ òun, bó lòun ti máa rí. Mo wá sọ fún mo ní ṣó gbàgbọ́? Ó ní dádì òun gbàgbọ́ ṣùgbọ́n ó ti ń rẹ ìgbàgbọ́ òun. Mo ní kó ru ìgbàgbọ́ sókè pé ní ìwòyí àmọ́dún yóò finú ṣoyún, yóò dẹ̀ gbọmọ wá gbégbá ọpẹ́. Ó ní dádì kí ló máa ná òun? Wọ́n ní ìgbàgbọ́ ló máa ná. Mi ò ní nǹkan míì tí mo fẹ́ sọ fún ẹ ju kó gbàgbọ́ pé Jésù yóò ṣe. Ìwọ náà tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́, ó lè má láǹfààní àti rí mi lójúkorojú, ó lè má láǹfààní àti bá mi sọ̀rọ̀, ó ti lè má pé aago mi gan kí n má gbé. Ṣùgbọ́n mo jíṣẹ́ báyìí lÓlúwa wí, báyìí ni kọ́ Ọlọ́run sọ lórí pẹpẹ, láì jẹ láì mu, ọ̀rọ̀ jáde, àṣẹ dẹ̀ tẹ̀lé. Ohun ó bèrè lọ́wọ́ Olúwa lónìí, Ọlọ́run ìpè ó dá ẹ lóhùn. Ohun ó bèrè lọ́wọ́ adẹ́dá, lọ́wọ́ àṣẹ̀dá lónìí, Ọlọ́run Èlíjà ó fi iná dá ẹ lóhùn. Bó bá tiẹ̀ ti ṣì tẹ́lẹ̀ kó lọ rí ànúgbà, àṣẹ́gun. Ẹ wá gbọ́, ọkùnrin tó bá dúró lójú ọ̀nà tó ní kò ní rí bẹ́ẹ̀, àjèjì obìnrin tó bá dúró lójú ọ̀nà tó ní kò ní rí bẹ́ẹ̀, mo sọ tẹ́lẹ̀ pé kílẹ̀ ó gbé mi láàyè kó o pè kó o jẹ́rìí ságbá Ọlọ́run lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Orúkọ yẹn ò yí padà, praise ó bá mi ṣayé. Nọ́mbà yẹn náà ò yí padà, ibẹ̀ ni mo ti fẹ́ gbọ́ ẹ̀rí tiẹ̀. Tó bá pè tí n bá gbé, fi text message ránṣẹ́ sí mi 08055951129. Mo gbá orí ìpè mú, mo rán àṣẹ jáde pé lábẹ́ bó ti wù kó rí, lábẹ́ bó ti wù kó rí, lábẹ́ bó ti wù kó rí, ò ní ṣubú fún ọ̀tá yọ, àmín.